A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni ààrẹ Bọ́lá Tinubu ṣiṣẹ́ gbálẹ̀-gbàtà láàrin ọ́fíìsì iléeṣẹ́ ológun pẹ̀lú fífẹ̀yìntì àwọn lọ́gàálọ́gàá títí kan ọ̀gá ọlọ́pàá yányán Usman Baba, láì yọ àwọn agbaninímọ̀ràn àti olùdarí gbogbogbò fún iléeṣẹ́ aṣọ́bodè. Nínú àtẹ̀jáde olùdarí ìròyìn fún iléeṣẹ́ ìjọba àpapọ̀ Willie Bassey, ọ̀gágun Christopher Musa ti gba ipò ọ̀gágun Lucky Irabor gẹ́gẹ́ bí olórí ológun orí omi Chief of Defence Staff. Ọ̀gágun Taoreed Lagbaja ti di olórí ológun Chief of Army Staff nígbà tí ó gba ipò lọ́wọ́ ọ̀gágun Farouk Yahya. Igbákejì ológun ojú òfurufú HB Abubakar ni wọ́n ti yàn gẹ́gẹ́ bí olórí ológun òfurufú Chief of Air Staff láti fi rọ́pò ológun Olúdáyọ̀ Àmàó, nígbà tí ológun EA Ọ̀gálá yóò gbapò lọ́wọ́ ọ̀gágun Awal Gambo gẹ́gẹ́ bí olórí ológun orí omi Chief of Naval Staff. Igbákejì ọ̀gá yányán fún iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti yàn gẹ́gẹ́ bí ọ̀gágun yányán Acting IG, nígbà tí ọ̀gágun Ekpa Udiandeye di ọ̀gá ọlọ́pàá agbèfọ́ba Chief of Defence Intelligence. Nuhu Ribadu, tí wọ́n yàn ní ọ̀sẹ̀ tí ó kọjá gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn lórí ààbò fún ààrẹ, ni ó ti ní ìgbéga gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn gbogbogbò lórí ààbò National Security Adviser. Òun ni ó gba ipò lọ́wọ́ ọ̀gágun Babagana Monguno tí ààrẹ àná yàn sípò ní oṣù keje ọdún 2015. Ìròyìn yìí gùn bí okùn ṣòkòtò, ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹkùn ti ìpínlẹ̀ Delta ti fi ẹ̀sùn kan igbákejì àná fún ààrẹ ilé ìgbìmọ̀ Ovie Ọmọ-Agége wípé ó ṣe àtìlẹ́yìn fún gómìnà àṣẹ̀ṣẹ̀yọkúrò fún báǹkì àgbà CBN Godwin Emefiele nígbà tí ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC láti dabarú èròǹgbà ààrẹ Bọ́lá Tinubu. Nínú ìwé àpilẹ̀kọ tí wọ́n darí sí ọ̀dọ̀ ààrẹ ní àná ọjọ́ Ajé pẹ̀lú àkọlé "Ìgbìyànjú Sínátọ̀ Ovie Ọmọ-Agége láti dabarú èròǹgbà Bọ́lá Tinubu nínú ìdìbò ààrẹ nípa yíyan Godwin Emefiele gẹ́gẹ́ bí alátakò fún ìpolongo ìbò rẹ̀." Nínú àtẹ̀jáde yìí láti rí ìbọwọ́lù akọ̀wé ẹgbẹ́ APC Inanna Michael, alága ìpínlẹ̀ Delta Tom Onah, alága ẹkùn gúúsù Nelson Ogarama àti alága àárín Michael Orunefe. Lára àwọn ọ̀rọ̀ inú àtẹ̀jáde náà ni ẹgbẹ́ ti ṣe ìrántí bí Ọmọ-Agége ṣe gbèrò láti yan Emefiele gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ tí àwọn sì kọ̀ jálẹ̀ nítorí pé yóò léwu fún Bọ́lá Tinubu láti du ipò ààrẹ. Lẹ́yìn èyí, Ọmọ-Agége jáwé gbélé-ẹ̀ fún adarí wọn méjì látàrí wípé wọ́n kọ̀ láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ fún Emefiele láàyè àti figagbága pẹ̀lú Tinubu nínú ìdìbò ààrẹ. Gbogbo èròǹgbà Ọmọ-Agége ni ó hàn sí àwọn aṣojú. Lẹ́yìn-ò-rẹyìn, Tinubu ṣe àṣeyege nínú ìdìbò abẹ́lé. Bákan náà ni àtẹ̀jáde ṣe àfisùn wípé síwájú ìdìbò gbogbogbò, Ọmọ-Agége ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ alátakò Labour Party yálà APC. Láfikún, wọ́n fi ẹ̀rí àlẹ̀mọ́gìrì àti fídíò tí ó ṣe àfihàn Ọmọ-Agége àti Odunje dupò ààrẹ lábẹ́ òṣèlú Labour Party Peter Obi síwájú ìdìbò láti fi ṣàfihàn wípé kò ṣe iṣẹ́ kankan fún ìpolongo ìbò Tinubu. Ẹgbẹ́ náà wá rọ Bọ́lá Tinubu kí ó sọ fún Ọmọ-Agége kí ó tú okùn lọ́rùn ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Delta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch bákan náà. Lánàá ni àjọ òṣìṣẹ́ NLC àti ìjọba àpapọ̀ jọ ṣe àdéhùn ọlọ́sẹ̀ mẹ́jọ láti fi yanjú gbogbo ọ̀rọ̀ àríyànjiyàn kí wọ́n sì ṣe ìmúṣẹ èròǹgbà tí ó wá láti ọ̀dọ̀ àjọ òṣìṣẹ́. Bí a kò bá gbàgbé wípé àjọ òṣìṣẹ́ lérí láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ní kété tí ààrẹ Bọ́lá Tinubu ṣe ìkéde àyọkúrò ìrànwọ́ epo.
Wọ́n ní ìjọba kò pèsè ààyè ìtura sílẹ̀ fún ràbàràbà tí àyọkúrò ìrànwọ́ epo lè dá sílẹ̀. Láti lè gbégi dínà ìyanṣẹ́lódì, kíá ni ìjọba àpapọ̀ pè fún ìpàdé pẹ̀lú àjọ òṣìṣẹ́ níbi tí àjọ òṣìṣẹ́ ti béèrè fún ohun amáyédẹrùn. Lẹ́yìn èyí ni wọ́n ṣe àdéhùn láti ní ìpàdé mìíràn lánàá. Nínú ìpàdé yìí ni ìjọba àpapọ̀, olórí àjọ òṣìṣẹ́ NLC àti olórí àjọ olókoòwò TUC ti ṣe àdéhùn yíyanjú àti ìmúṣẹ gbogbo àríyànjiyàn wọ̀nyí láàrin ọ̀sẹ̀ 8. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti jẹ́jẹ̀ẹ́ láti mú ètò ìlera àti ààbò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀kúnkúndùn. Ó ní orílẹ̀-èdè tó bá fẹ́ gòkè àgbà gbọ́dọ̀ pèsè ìgbésí ayé àlàáfíà fún ará ìlú. Tinubu sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìgbàlejò ààrẹ iléeṣẹ́ Aliko Dangote Foundation, Alhaji Aliko Dangote, àti olùdásílẹ̀ Bill and Melinda Gates Foundation, Ọ̀gbẹ́ni Bill Gates, lánàá ní ilé agbára ní Àbújá. Ó gbóríyìn fún Bill Gates nínú èròǹgbà rẹ̀ àti ṣiṣẹ́ ẹ̀dá ọmọ aráyé pẹ̀lú Aliko Dangote. Ààrẹ ní ìjọba òun yóò ṣe àtìlẹ́yìn tí yóò mú wọn ṣe àṣeyọrí ní orílẹ̀-èdè àti ní Áfíríkà, pàápàá jùlọ ìgbésẹ̀ láti lé àìsàn rọpárọsẹ̀, kòkòrò, ibà àti àwọn àrùn mìíràn kúrò láwùjọ. Ó wá ṣe ìkìlọ̀ lórí ìpèníjà ìṣúnná owó. Bí ó tilẹ̀ jẹ́ wípé Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ni ààrẹ yóò darapọ̀ mọ́ àwọn olórí lágbàáyé ní ìlú Paris, orílẹ̀-èdè France, láti ṣe àgbéyẹ̀wò àti ìbuwọ́lù ètò ìṣúnná owó lágbàáyé, nígbà tí àwọn orílẹ̀-èdè aláìlágbára yóò jẹ́ àkọ́kọ́ lórí ìlà fún ìrànlọ́wọ́ àti ìdánilókoòwò. Nínú àtẹ̀jáde amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Délé Aláké, ó ṣàlàyé wípé Tinubu yóò kópa nínú ìpàdé ọlọ́jọ́ méjì tí yóò wá ojútùú sí ìṣòro orílẹ̀-èdè, pàápàá jùlọ orílẹ̀-èdè tí ó jẹ gbèsè dáadáa. Lára àwọn tí yóò kọ́wọ̀ọ́rìn pẹ̀lú ààrẹ ni àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú àwọn lọ́gàálọ́gàá nínú òṣìṣẹ́ ìjọba àpapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.